of Ayinde becoming Awujale came up. And I said it. Mo ní Ayinde fẹ́ jọba, ó dẹ̀ máa jọba. Ẹ̀yin èèyàn ó ti ṣẹlẹ̀ o, wọ́n ní Alhaji K1 ó gbọ́dọ̀ jọba o, àwọn aráàlú pariwo síta, wọ́n ní Alhaji K1 bínú tán pọ̀ gbọ́dọ̀ jọba, àwọn aráàlú wọn pariwo síta, wọ́n ní àwọn ò fẹ́ Alhaji K1 kó wá jọba nílùú àwọn pé ìjà tó ń jà ti pọ̀ jù pé ó ti jọba orin, ó ti fẹ́ jọba lórí àwọn aráàlú. Ẹ wo àwọn aráàlú wọn ò fẹ́ gbà kí Alhaji K1 kí wọ́n jọba. Ẹ jọ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú Ọọ̀ni Ilé Ifẹ̀? Ẹ wo ọ̀rọ̀ wà, ìwàlá wà ní ọ̀dọ̀ Ọọ̀ni Ilé Ifẹ̀, àṣírí sì máa tú. Ẹ wo ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún yín kẹ́ gbọ́ nǹkan tí wọ́n sọ nínú ẹ̀. Ẹ jọ̀ọ́ má gbàgbé láti subscribe sórí Gbémi Débẹ̀, ẹ dẹ̀ má gbàgbé láti tẹ̀ bọ́ anytime tó bá ti ń drop nínú fídíò mi ẹ lè máa rí. Má dàbá yín drop nǹkan tó ṣẹlẹ̀ lórí Ọọ̀ni, ọ̀rọ̀ tí wọ́n sọ sí Ọọ̀ni àti àṣírí tó wà láàrin Ọọ̀ni. Ẹ wo má sì gbé yín débẹ̀, ẹ bá mi wo fídíò yìí. Tó tá bá ganu sí ti Ọọ̀ni ní alẹ́ yìí, bóyá lálẹ́ ọ̀la tí ń bá ráyè lórúkọ Jésù kọ́lọ́run fún ẹ̀mí mi jọ̀la lọ, mo fẹ́ wá ga inú sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní Ọọ̀ni Ifẹ̀ Palace. Ọ̀bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Ọọ̀ni Ifẹ̀ Palace. But kí bàbá mi farabalẹ̀ kàn ṣe 10 years anniversary wọn, kàn drink cup kàn gbé sílẹ̀, ìyẹn tó Ọọ̀ni of Ifẹ̀. Bọ̀ ní alẹ́ yìí, ẹ̀mọ tí mo gbé wá ní Ayinde ti bínú tán. Yes, Ayinde bínú tán. Because irú àwọn but Ayinde ti bínú tán. Ayinde came out. For how many days now we have been talking about ọ̀rọ̀ ọba. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń follow Àjọkẹ́ ẹ kúkú mọ̀ pé mi ò kì í parọ́. N tí etí mi ò bá gbọ́, n tí ojú mi ò bá rí, mi ò kì í sọ o. Níbi 6 months ago, màá tún padà sí story mi. Torí ẹ sọ story. Show we. Thank you, sir. Oma. I said King Wasiu Ayinde Marshal Ọmọgbọ́láhàn wípé wọ́n fẹ́ jẹ ọba Ìjẹ̀bú Òde. When I announced it, mo jáde mo sọ, bẹ́ẹ̀ ni mo chop. Nígbà tí mo sọ̀rọ̀ tí a wí, gbogbo ìlú gidigidi orí social media fẹ́ dàrú. Wọ́n ní ṣé wọ́n fi rán ẹ? Ǹjọ́ wo lè Ayinde sọ fún ẹ pé òun fẹ́ jọba? I actually did one update at that time. Mo gbé update yẹn jáde. Update mo kọ́kọ́ ti dùn fún wọn. Why? What if he becomes the king? Dáwọn èèyàn bá bẹ̀rẹ̀ ìjà náà bá bọ́ ṣọ́ náà fẹ́ ṣe Ayinde báwo ni kíníkan. Number one, whether you like it or not, K1 the ultimate has come to stay. Nígbà tí mo sọ yìí, mo tún ṣe show after that update lórí Facebook. I now did a show. Show yìí wá mú káwọn èèyàn wá jókòó sórí TikTok. Wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ opinion wọn. Tonight, I am not about you. Thank you so much, Owi. Love you, thank you. Tonight, it is not about moral values. Put moral values somewhere. Let us be frank tonight. Let us be sincere on certain things tonight. There are certain things that happens in that country of ours that John Torí Ọlọ́run ẹ máa sọ òótọ́ bí nǹkan ẹ bá ṣe rí. Nǹkan tí mo fẹ́ ká gbé wá ní alẹ́ yìí yẹn. Ẹ kàn máa ń jà. Níjọ́ tẹ́ bá rẹ̀ tó wá dúró ti Alhaji. Ní wá sọ fún pé thank you. Ní ṣe appreciation. Ṣùgbọ́n tó tẹ́yọ̀ bá sọ òótọ́, wá bọ́ṣọ sílẹ̀. Lẹ́ẹ̀ máa lu ẹni yẹn. Èmi ò mọ̀ bóyá mo ju ẹni téèyàn lè lù. Mi ò mọ̀ bí ẹni téèyàn lè dọ̀tí ní ìgboro. Torí mi ò ní rìnrìn ìdọ̀tí. Mo ti ní tí ò bá ti tó ọjọ́ ọ̀rọ̀ mi ò ní sọ̀rọ̀ yìí. I did that show. Ní ọjọ́ tá à ń sọ. This guy tó lọ bẹ̀rẹ̀ sí lùlù fún Wasiu padà yìí. Àyànkúnlé. When I did Àyànkúnlé's show, I got enough evidence to stand by Wasiu ni. Not because mo gba kọ́bọ̀ lọ́wọ́ anybody. Ìtorí ẹ̀ lè rí mi kí n bá yọ̀ bá tèèyàn jẹ́ lórí social media. N tó bá ṣẹlẹ̀ ni máa ń dúró tì. And if I like you or I don't like you, when a case comes up and we are talking about it, of course, everybody will, hold their own
believe. You understand? As at that time, tí ọ̀rọ̀ àwọn àti Àyànkúnlé ṣẹlẹ̀, my belief with every document I had, every evidence given to me, was that Alhaji was paying Àyànkúnlé his dues. Wípé kò jẹ Àyànkúnlé ní owó, báyìí ló ṣe ṣẹlẹ̀, báyìí ló ṣe ṣẹlẹ̀. Ohun tó dẹ̀ ṣẹlẹ̀ t'Àyànkúnlé fi jáde, mo sọ gbogbo ẹ̀ ní ọjọ́ náà lọ́hùn. None of you Wasiu boys, yes, I'm calling you out tonight. None of you came into my inbox and said thank you, Ajoke. But I got the information from most of you. Jáde láti sọ ńgbà yẹn pé ó ṣe Àjọkẹ́ o pé o kó information jáde, o support Àyìndé. Mi ò support Àyìndé láti wá mọ Àyìndé. Mi ò support Àyìndé láti gbowó lọ́wọ́ Àyìndé. I will always do the right thing. Mi ò tí ì gbéyàn wọlé ẹjọ́. Kí ni mi báwo ṣe ṣe? I don't know speak English. I don't know. Tension of Àyìndé becoming Awùjalẹ̀ came up. And I said it. Mo ní Àyìndé fẹ́ jọba, ó dẹ̀ máa jọba. Alhaji King Wasiu Àyìndé Ọmọgbọ́láhàn. Tó bá ní ẹ máa jọba, ẹ ti jẹ́ o. Tí àkọsẹ̀jáyé yín tó bá ní ẹ máa jẹ ọba, ẹ ti jẹ ọba fújì o. Lẹ́yìn àwọn Yorùbá ní èèyàn kì í jẹ méjì lágbà. Ẹ lè jẹ ọba fújì, ẹ tún máa wá du ọba Ìjẹ̀bú àti Àwùjalẹ̀. Torí pé kí ni ẹ̀yin náà lè sọ, ẹni wọ́n fi èèyàn wọ́n fi jẹ lèmọ́mù. Ó ti wá dùn sẹ́ríkì. Ẹ lè jẹ́ o. Torí wọ́n ti jẹ́ kó yé yín pé ẹ lè jẹ Àwùjalẹ̀. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dẹ̀ sọ fún yín. Wọ́n ní kẹ́ mú ọkàn kúrò ń bẹ̀. Ìdí tá ṣe bínú ní airport ní ọjọ́ náà nìyẹn. Tí ẹ ṣe fẹ́ mú plane dúró tìtorí pé kí ọ̀rọ̀ yóò bá yín ní ara mu. Àwọn ará Ìjẹ̀bú dẹ̀ ń bẹ̀rù. Wọ́n ń ṣèké. Wọn ò fẹ́ sọ fún yín pé àwọn ò fẹ́ yín ní ọba. Olórí ọmọọba èyí tẹ́ jẹ by default. Wọ́n ní kẹ́ mú yẹn kẹ́ mú dání. Ẹ wá kọ lẹ́tà. Ẹ wá kọ sí wọn. Nínú ìdílé mẹ́rin tó ń jọba, wọ́n ní tọmọ́ ìkọ̀kan nínú ibẹ̀. Onítọ̀kítàn. Wọ́n ní tọmọ́ ìkọ̀kan ní inú ibẹ̀. Àwọn ẹ̀gbọ́n tèmi, àwọn ọkú mi, wọ́n lè pa nítàn fún mi. Àwọn tẹ̀gbọ́n ṣe kékeré ní òkè súnà. Wọ́n ní tí ìyá Wàsíù àti bàbá Wàsíù bá ti jà, ọ̀dọ̀ wọn ní igbó ṣeré, ìyá Wàsíù máa ń wá. Gbà yẹn kọ́. Kí ìyá Wàsíù tó bẹ̀rẹ̀ sí taṣọ. So wọ́n nígbà tí ìyá Wàsíù bẹ̀rẹ̀ òwò aṣọ ni àwọn àti bàbá Wàsíù ni wọ́n padà. Tó fi di pé bàbá Wàsíù tẹ̀lé wọn lọ sí ìlú Péjú Èkìtì. Ìlú Péjú Èkìtì yẹn òun ni wọ́n sin bàbá Wàsíù sí. So àwọn ará Ìjẹ̀bú ní lẹ́tọ́ka sí olórí bàbá yín ní Ìjẹ̀bú. Àbí kẹ́ lọ mú èèyàn mẹ́fà tí ó tọ́ wọn yín wá, àbí tí ẹ tọ́ wọn nínú Ìjẹ̀bú Òde, àbí nínú Ìjẹ̀bú in general. Ẹ má dá wàhálà lẹ̀ o, ẹ má dá wàhálà lẹ̀, torí gbogbo ibi tó bá wà peaceful, ibẹ̀lẹ̀ ti máa ń dá wàhálà lẹ̀. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáwí. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáwí. Màṣá náà rèé o, mo tún ti dé bí mo ṣe ń dé. Láìkí ibi tí peace bá wà. Ẹ jẹ́ ń bèèrè lọ́wọ́ yín. Ṣé tí ẹ máa jẹ ọba? Ọba. Àwọn èèyàn wọ́n fẹ́ wá náwó fún yín. Ṣé wọ́n máa kí yín pé kábíyèsí Àwùjalẹ̀ o? Wọ́n ò ní kọrin mọ́. Bẹ̀rẹ̀ sí náwó ni. Wọ́n ò ní kọrin mọ́. Torí ró dáadáa. Mo rẹ̀ ń sọ fáwọn èèyàn gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Lóyà. Selfish interest yín òun ló jẹ yín lógún. Now, ẹ̀yin ni olórin APC. Election bọ̀ 2027. Àbí? Now, tẹ́yìn bá jọba, èyí tẹ́ lè jẹ́ o. Ta ló máa kọrin fún APC? Ṣé orin ló ní kó wọ́n akọ̀yọ́ jà yìí ẹ̀? Òun lẹ sáà pẹ̀lú APC. 2027
Láṣáájú máa ní ìdí yín láti defend the seat tí wọ́n wà. Ẹ̀yin wá lẹ̀ du ọba. Tó tẹ́yìn bá ti wá jẹ ọba yẹn, èyí tẹ́ ẹ̀ lè jẹ. Lánàá wọn máa kọrin fún APC. Àbí ṣé ẹ máa fi Awùjalẹ̀, ẹ fi àpèrè sílẹ̀, ẹ wá gbé máìkì, ẹ tún máa kọrin ni. Ẹ jẹ́ pé ẹ kọ́ra. Èèyàn tó yẹ fi ń joyè láwùjọ èèyàn pàtàkì. Èèyàn tó ní sùúrù. Ẹ̀yin ò ní sùúrù rárá, ẹ ti wà too controversial jù. Gbogbo nǹkan ẹ máa ń dàrú. Ẹ ń ṣe ẹni tó ní sùúrù. So ẹ tó ní sùúrù ló lè fi jọba. Bàbá tó bí ìyá, tó bí bàbá, tó bí màmá tèmi, ọmọ Ìjẹ̀bú ni wọ́n o. Ọmọ Adéríbigbé ni wọ́n o. A lè ti ní ọmọ oyè tá ti mú sílẹ̀. Nídìí àgbàlagbà. Tó ẹ lọ jókòó, ojú kọyìn. Àwọn alájẹ̀bú ní àwọn ò fẹ́ ẹni tí ó máa disgrace àwọn ní Ìjẹ̀bú. Pé olórí ọmọọba, wọ́n lówó lọ́ fi ń jẹ́, wọ́n láwọn ò fẹ́ ẹni tí àwọn èèyàn máa lẹ owó mọ́ ní orí. Tìtorí pé kí ni ẹ lè fi fújì mi yẹn, ẹ lè filẹ̀. Kí lẹ wọ́n wá nídìí ọba Àwùjalẹ̀? Wọ́n ní ẹ fi ibi ẹyọ kan. Ẹ̀yin tèmi, ẹ káalẹ́, ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀nkú yìí, wọ́n pa ìtàn nígbà míì. Bísóyè ọmọọba Èkó, bọ́dà tèmi Àjọkẹ́ àti jàrí mi ìdẹ̀fẹ́ ká tún jà. Bísóyè ń bọ̀ lọ fi gbọ́ ìtàn wípé aláàjì wọn ò sìnkú bàbá wọn sí Ìjẹ̀bú. Ẹni kí aláàjì wá fi olórí bàbá ẹ̀ hàn yín níjẹ̀bú. Ó yá, ẹ jẹ́ fẹ́ yìí panelist mi ní àyè láti sọ̀rọ̀. Ó yẹ sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣé fẹ́ sọ̀rọ̀ ní sí Ọ̀nkú Ṣẹ́gun? Ta ló kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀? Ẹ jọ̀ọ́ má bínú. Yes sir, ẹ káalẹ́ sir. Ṣé Yorùbá ni? Bẹ́ẹ̀ ni sir. Ọmọ ìlú wo ni ẹ má bínú? Ọmọ ìsàlẹ̀ Èkó ni mí. Bóde ìdí ọmọ Èkó ṣáà ní. Ọmọ ìsàlẹ̀ Èkó. Olóyè lèmi nílẹ̀ Yorùbá. Okay sir. Ní Abẹ́òkúta. Ní ìlú Lẹ́kọ̀ọ́ náà. Kábíyèsí. Ìjọ tó ti ń jọba nílẹ̀ Yorùbá kì í ṣe àsọpọ̀ba fújì o. Tó ti ń jọba nílẹ̀ ìjọ ò lè ti gbọ́ tí ó go this kind of madness. Wọ́n yan ọba nílùú kan nílẹ̀ Yorùbá. So this guy called Wasiu Ayinde. Let's take sentiments away. Yes, sir. Nobody is doubting his talent as a musician. So even though I'm not a fan of all this nonsense music, but he's a good musician. Let's do that aside. That boy that spoke earlier spoke everything about him. Wasiu is not. I will spend my life to make sure it doesn't get that because it's going to be a disgrace. It does not have anything called decorum. Me, my fans said all the best Pariwo singing, but I'm telling you the truth. You are saying as prominent as Awujale. Goodness, it's not a place to be ridiculed. It's not a position to come out anyhow. Ni Ogun State, that position is prominent. Right. So, more story. All I know is everybody, all the fans and very close allies of Igbo, we are going to be finding out how lie they are. But what is also a honor of something is Thomas Peronic was taken to court. He did not say it in the corner. It's out there in the open. About me, if anybody asks me, I don't have to answer. Just go and see him outside his house.
Ìjẹ̀bú tẹ̀mí tọmọ Ìkòròdú ni, so I relate. But all I'm trying to say is, ipò tó bá wà tó bá rìfà tó yẹ ká fi ọlá fún, ẹ má lè kíjàkíjà kò máa wá síbẹ̀. Wasiu, his lack of education is written all over him. Kò lè fi orin kíkọ sílẹ̀. I can tell you that for 100%. Because this guy, if he doesn't sing for 2 years, he'll be broke. He's such a person that doesn't know how to manage money. He's making money more than anybody, but if he doesn't sing for 2 years, you will see him, he will become another, what's that guy called? That guy from Canada, the one on those states. Iwo, Obaawujaleti. He will become another one like him. Ìgbà tí ìyàmó àjọba kò mọ̀ pé ipò ọba ipò respect ni, ó rò pé ipò jàkìdíjà kan tó ń ṣe káàkiri. So I have nothing against him. He's a great guy as a person, but not meant to be a king. Wọ́n bí ní ìdílé ọba. Tàbí ìjọba lè wọ́n rí kó dárúkọ yẹ kan ní ìdílé tiẹ̀. Let him mention one person tó jọba ní ìdílé rẹ̀. He became olórí ọba Ìjẹ̀bú because Tinubu will beckon on the late Awujaleti to put him there. Immediately, Ṣùbọ́mi kú. Ó ṣe parí election. Tinubu went to Ìjẹ̀bú-Òde to see Awujaleti. That was when Tinubu made sure it was bestowed on him. Oh, somebody pay on the owó, àwọn tó ń ju ọba Ìjẹ̀bú tó jẹ́ olówó, gbogbo wọn lè ta wá síwáyé. How much does he have? You know, in Nigeria, it's so funny today. Everybody is a millionaire and a billionaire. If you only need to have $2 million, you're a billionaire in Nigeria. What can $2 million buy? For what? We see them all the time. On my way to Europe, where Rolls Royce 20 years. How many of them could buy a brand new Rolls Royce? How many? Naira OTD a year. Already come to go back COVID. Almost only only Nigeria and billionaires in. All they need to have is £2 million or $2 million. That's it, they're billionaires. All of us are Pariwo. All them Pariwo anyway. You call us to go to Pariwo. I become a boy of Hackney on the errand boys. One man select Obani Leguba, they call it follow. Not all this noise making or all this bragging. Who are you talking to? You know who I'm talking to? That kind of stupid balance from Nigeria. You know, why do we need to know who you are? Must you advertise yourself? Obaawujaleti. Awujaleti, who show you one time the city, who does it on tout in the newspapers, and below the social media. Let the kingmakers do their due diligence and pay the represent. I will be so ashamed of myself. See what somebody about doing. Because it has nothing, any creation that can make me think is a respectable person. I don't know otherwise let them tell me. What does he have? Okay, sir. Ẹ má bínú. Ẹ má bínú dájú mi. Dájú mi ẹ má bínú ẹ jọ̀ọ́ mi kàn sáré fẹ́ cut yín ni. In as much as like I am not being biased, I'm just being open here. I know you have said certain things like. I know you are his fan, but that doesn't make you biased. So that's okay by me. No. Sincerely, sir, I am just trying to be unbiased in this. Sir. You can be his fan. Yeah. That does not mean you are biased. Okay, sir. God bless you, sir. I don't judge people like that. Okay, sir. Okay. Ní gbogbo ọba Nàìjíríà ọba Èkó ọba Yorùbá tẹ́ tí ń rí. Ó yé yín sà. Mélòó ni wọ́n máa sọ pé dandan on lọ ń wo ìwà kan. Why is it that because he is Wasiu? Is it because tó pé ó jẹ́ eléré? Àbí torí pé àwọn ìwà kan tẹ́ ti rí? Definitely you were talking about pé wọ́n lọ mú plane dání gẹ́gẹ́ bí Bísóyè ṣe sọ. I understand. Ọjọ́ lọ mú plane before that ni ko mélòó la fẹ́ kà tó ti ṣe. Mélòó la fẹ́ kà tó ti ṣe. No. Ó ti gbáyàn létí lórí ṣe ní àwọn ọdún kò disqualify.
We don't call disqualify. Okay. But antecedent was still. For me as a chief, me want to look on conflict about me. Okay, sir. Possible because it's going to be a disgrace. Okay. Possible. Okay. Everything that makes men who do disqualify. It's been our team. Alhaji Barisa to share about Fuji for so long. Hello boy, and no by Hakiri. You want any one everywhere the long of Tifawala. But boys on the boy of Paramo could like peace anywhere. Everything must be about him. Are you rebelling? Are you rebelling at all? At all. I don't have any personal issue with him because I'm not a Fuji person. I'm not the Owambe guy. You won't see the air, I'm a kind of chief. That way you can't see me no leke. Because I've become an evangelist what the advisor is to come and be a chief. But so air, really melody. If you're in the church, but you have everybody what you area. Or they accept also be doing like really melody because you know my ball is put my ball alone. That's my own personal choice. But for me, if he had good characters and good antecedent, I would support him. I knew this was going to happen. Which is the body control money to suffer with you as someone lodi. Only can you law money kill the JC. Chibumbo already turned him down. Said, listen, they come off of a day or Batomayo. Because so close, but you want to look with everything he can just get. Okay, sir. I'm not Tinubu's supporters, but he's not a foolish man. Tinubu is not a foolish man. There's nothing wrong in pursuing your ambition. He did, and he has achieved it. Every other thing, about like it, to hell with them, don't like it. He has achieved his primary goal. He wanted to be a president. He's a president. But what he needs to do now, and what he's doing, trying to do now, is protect his image. The likes of Wasim would destroy his image. When do you play? Do you know who I am? Who can you be? To do you play? But that's the truth. That's the neighbor. She don't know how to move. Oh, come on. There are things people that call themselves rich don't do. Especially there are things you do, you wonder what would your children do or say when they see or hear you do this. Does he that it doesn't have that kind of decorum? It's all about him. Thank you very much, sir. That's my take on it. Thank you, sir. Mr. Johnson, sir. Yes, sir. Sherry, a ti wà ní ìlú Nàìjíríà yìí, ó tójọ́ mẹ́ta. Sherry nǹkan tó ṣe pàtàkì jù nílé ayé tí àwa gbójúmọ́. Ó nìkan tó ń pè ní ọmọlúwàbí. Sherry ọmọlúwàbí yẹn tí èèyàn bá ní kì í ṣe fún ara ẹ̀ nìkan bí kò ṣe fún ìrandíran ẹ̀. Lẹ́yìn ìgbà tó bá kú tán, wọ́n á sì máa fi ọmọlúwàbí tó níyẹn ìrandíran ẹ̀ á máa jàǹfààní ẹ̀. Ṣé wọ́n máa sọ kínní kan? Wọ́n ní kì í báyàn lágbà. Kékeré ló máa ti ń lọ. Ṣé nígbà téèyàn bá wà kékeré, téèyàn bá ń du ọ̀pọ̀lọpọ̀ nǹkan, kó máa du ọjọ́ ọ̀la nígbà tó bá dàgbà. Ṣé nígbà tó bá dàgbà yẹn, ṣé ráwọn nǹkan tó ti ṣe ní kékeré tí kò bá kù díẹ̀ káàtó kò ní lè tún ṣe, á máa wá dùn. Wọ́n ní Ọlọ́run má jẹ́ kí èèyàn fi èní kó fi bà ọ̀la ẹ̀ jẹ́. Owó, ipò, ọlà á tán níjọ́ kan. But ọmọlúàbí
kò ní tán láéláé. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mọ ìtàn lẹ́yìn nípa ẹni tí wọ́n ń sọ̀rọ̀ tàbí tí wọ́n mọ ìtàn nípa ìṣẹ̀dálẹ̀ ọba, àwọn ló lè máa tò kátikàti. Ṣé lẹ́ni tó bá mọ ìtàn nípa ẹni tí wọ́n ń sọ̀rọ̀ àti ìtàn nípa ipò ọba, á mọ̀ pé ó dúró lọ́tọ̀ọ̀tọ̀. Ṣé ẹni tó bá sọ pé ipò ọba nílẹ̀ Yorùbá wọ́n máa ń tò ní, wọ́n ń tà, wọ́n ń rà, ṣùgbọ́n gbogbo nǹkan láyé kò sí nǹkan wà tó wà constant, ó máa ń change. Ní ayé àtijọ́ ẹni tí ò wà nípò ọba, tí ò wà nídìílé ọba, ó máa ń jọba tí gbogbo ìlú, tí gbogbo aráàlú tó dẹ̀ máa fara mọ́ wípé kó jọba. Ó máa ní nǹkan pàtàkì kan tó ṣe sí ìlú yẹn, bóyá ogun kan ti ń jà ìlú yẹn rí àbí nǹkan kan, ó wá jóun ló dàbí mẹ̀sáyà àbí saviour, gbogbo èèyàn máa fara mọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ mi padà síbi ọ̀rọ̀ tí mo sọ, kò sí nǹkan tá a lè fọmọlúàbí wé o. Ṣẹ́rẹ́ tó bá ti ní ọmọlúàbí kò ní ìkankan. Ṣẹ́rẹ́ tó bá ti ní ọmọlúàbí ó ní gbogbo nǹkan. Ọ̀tọ̀ lówó, ọ̀tọ̀ ní ipò, ọ̀tọ̀ ní iyì. Bọ́ ọmọlúàbí ẹ lè fi wé kankan o. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní bí èèyàn bá ní ọmọlúàbí kò ní fún ara ẹ̀ nìkan, ó ní fún ìran tó jẹ́ pé àìmọye ọdún tó fún ara ẹ̀ bá ti kú tán, ọmọlúàbí tó níyẹn ìran á máa jàǹfààní ọmọlúàbí yẹn. Now nípa ẹni tí à ń sọ̀rọ̀ ẹ̀, mi ì fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀. Ẹni tí èmi mọ̀ ni, tí àdẹ̀ ń dàgbà, tá a gbọ́rọ̀ kan àbí méjì nípa wọn, tá a dẹ̀ rí, tó mi ì fẹ́ sọ̀rọ̀ nípa yẹn. Ọ̀pọ̀lọpọ̀ tó sọ̀rọ̀ ṣáájú wọ́n ti sọ̀rọ̀, so ká fìyẹn lẹ̀ kọ́ ká má flọ́ọ̀gì iṣu yẹn. Iṣu tẹ́mi fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀, ó ní ipò ọba, ipò ìdílé. Nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn, ayé àtijọ́ lẹni tí ò jẹ́ ọmọ ọba ló ti ń jọba o, kì í ṣe ayé ìsìn mọ́ o. Ẹ jẹ́ kí sáré kàn sí níbẹ̀ yẹn sà, òun ti wá fún wa níbi méjèèjì tó ti jẹ́ ọmọ ọba. Good evening àti Bísí. Wọ́n láwọn jẹ́ ọmọ ọba nídìílé méjèèjì tí òkè ìdílé Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ wọ́n ní wọn lè jọba pé kò ṣe ọ̀wọ́n, bọ̀ ìdílé Fúsẹ̀gbùwà àwọn ti fún wa ní, ó sọ pé òun bá wọn tán níbẹ̀, wọ́n ti dá yín lóhùn lálẹ́ ìsà. Kò kọrin lórí nípasẹ̀ rẹ̀ pé títẹ̀ ló máa fi kọrin, ìyẹ́ ò máa ní kiri lọ àwọn tó wá Èkìtì, kò kọrí. Ẹni sùúrù ọkù Ṣẹ́gun, ẹ̀yin lè máa sọ ti yẹn, jẹ́ kí sáré mu dá wọn lóhùn lélẹ́yìí ní káwọn náà dábì lóhùn yẹn. Ẹ yẹ kí n fèsì lórí ìyẹn. Mo ṣàlàyé kan fún yín, èmi ò kì í ṣe ọmọ Ìjẹ̀bú, Ìjẹ̀ṣà lèmi. Ṣùgbọ́n ibikíbi tí Yorùbá yìí ti wá tó bá jẹ́ ọmọ Yorùbá, ó máa gbọ́ ìtàn bẹ̀. Ìtàn pé ìdílé mẹ́rin ló ń jọba níjẹ̀bú. Bẹ́ẹ̀ ni sà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Káàárọ̀ Oòjíire. Rotation ni. Tó bá kan family, ó máa kan family, ó máa kan family. Ó bá àjọmọ ọba ìlú yẹn tí ó bá kan family ẹ̀, ó lè jẹ́ o. Àwọn family tó dẹ̀ kàn, wọ́n ti sọ pé wọ́n ò mọ̀. Ṣẹ́rí tí okùn bá gùn, ó máa níbi tó máa ti wá o. Èèyàn kì í jábọ́ lójú ọ̀run. If you said you belong to a particular family, yálà bóyá o fẹ́ kílèmù nípa ti bàbá ni o, àbí nípa tìyá o, nítorí nílẹ̀ Yorùbá ẹni tó bá mọ̀tàn dáadáa mọ̀ pé tó bá jẹ́ ọmọbìnrin ó máa ń jọba. Ọ̀pọ̀lọpọ̀ náà láyé àtijọ́ ni, nísìnyí ọmọkùnrin ló máa ń jọba. Nǹkan tó máa fi fọ ọmọbìnrin láti jọba láyé àtijọ́ yẹn ni pé nígbà míì wọn ò ní rí ọmọkùnrin, bọ́ nísìnyí èèyàn ti pọ̀. So kò sọ pé mo máa rọ ọmọkùnrin family kan wàá rọ ọmọkùnrin bẹ́ẹ̀. Ok, nídìílé tí ọmọkùnrin tó jẹ́ bí 200 tí ó fẹ́ wá kàn tì ní. Báyà àtijọ́ yẹn bẹ́ẹ̀ wọ̀ lọ́mọbìnrin kankan, kankan bẹ́ẹ̀ àbí kankan bẹ́ẹ̀. But now you find successful qualified candidates like 400 tó fẹ́ wá wọn tì ní. Nígbà yẹn máa jòjì wá.
Ṣẹ́rí tó máa ti fi ọmọ àlè tó máa fi jalè ó máa fi jọ ẹ̀jẹ̀ níbẹ̀ ó máa da lérú ni ọ̀rọ̀ tàbí ṣùgbọ́n sí níbẹ̀ I don't want to flog issue àwọn tí wọ́n ní nǹkan Fáṣẹ̀gbùwà ní tí ẹ pé local government sọ pé ẹ lọ mọ́ mo yè wá wọ́n ní pé kì í ṣe family wọn tó bá jẹ́ pé family wọn ni kó wá sọ because okay bàbá mi o bàbá mi o ẹ̀gbọ́n bàbá mi o family wa ilé kò sí ọgbọ́n tó má jáde níbì kan bóyá primary school ló ṣe ń bẹ̀ ni o bóyá secondary school ló ṣe ń bẹ̀ ni o bóyá university ló lọ ni o bóyá oṣọmọdé ń bẹ̀ ni o wọ́n ṣe láwọn peer group wọ́n láwọn èèyàn tẹ́jọ́ ṣe kékeré ó bá tẹ̀ máa gbé láàbùrọ̀ ọ̀gá wọ́n máa lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n láwọn family èèyàn kì í bá kó má nílé ìyá kó má nílé bàbá kó má láwọn family kọ̀ọ̀kan ó já bá látòjú ọ̀run so wọ́n láwọn èèyàn tó máa lè tọ́ka sí pé no ọmọ wa ni ọmọ ẹ̀gbọ́n mi ni ọmọ àbúrò bàbá mi ni okay ilé wọn rèé okay yàrá tó ń lò rèé ìgbà tó bá lọ sí school tó bá dé láti school ibi tó máa ń dé sí lélẹ̀ ọ̀dọ̀ yàrá kàrà tó fi rí àkàrà rèé á lè tọ́ka sápòlọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ti sọ nobody will talk but believing say I can do it by means of crook it doesn't work I raise my case thank you. So èyí believe pé wọ́n parọ́ ní báyìí pé àwọn wá láti ìdílé yẹn. Ẹni sùúrù àti Bísí ẹjọ́ tó ń fẹ́ ká rọra ṣe one by one irọ́ ńlá ni. So a máa wait because wọ́n ti fún wọn ní certain days nísìn wípé kán fáwọn ní báwọn ṣe bá wọn tán alẹ́ yìí ni wọ́n ṣàlàyé fún gbogbo ayé wípé àwọn bá àwọn ẹbí yẹn wọn tán. Scientific irọ́ ni. Okay, Abiola Kitchen, thank you ma, thank you so much everyone, thank you. Ẹ ṣé gan ni. Ẹ yẹ ká gbọ́ from next person àti Mr. Ṣẹ́gun ó dàpẹ́ ilẹ̀ fẹ́ sọ̀rọ̀ next. Mr. Ṣẹ́gun ẹ̀ tún sí ń bẹ̀ mọ́. Okay, ta ló fẹ́ sọ̀rọ̀ kan gbé ẹni sókè? Àyànfẹ́ àbí okay, Mr. Matthew, how are you sir? Good evening sir. Yes. Ẹ kálẹ́. Yes sir. Sherry, Alhaji Wasiu Ayinde kò sí ẹni tí ó sọ pé wọn lẹ́tọ̀ọ́ láti béèrè fún ẹ̀tọ́ wọn. Sherry, everybody ló máa ń do gbogbo wa la like orin wọn. Everybody dẹ̀ kọ́ ló súnmọ́ wọn. Àwọn ẹlòmíì súnmọ́ wọn jura wa lọ. Àwọn kan wà àwọn jọ dàgbà ni wọ́n jọ mọ́ra wọn. Àwọn kan máa tún sọ pé if you want to know Wasiu, má mọ̀ Wasiu lórí stage. Tó bá mọ̀ personally, oríṣiríṣi ọ̀nà ló ní kálukú fi mọ̀ Alhaji Wasiu. But tó bá wo antecedents, tó wo gbogbo ìṣesí èèyàn láti lẹ̀ nínú àwọn complaints táwọn ẹlòmíì mú wá, ó ṣeé ṣe kó máa qualify fún irú nǹkan báyìí. Ẹnìkan ti wà, mo forúkọ bo ẹni yẹn láṣìírí ní Kòròdú bẹ́ẹ̀ náà ni tán ni ó fẹ́ jọba ọmọ gbòòrò náà ni ẹni tó wà ń ta náà ni tó máa ń náwó fàlàjì náà. Olúọmọ MC. Olúọmọ kọ́ okay má sọ̀rọ̀. ó máa ń tẹ̀lé sí ìgò báyìí. Okay. Àwọn orúkọ ẹ̀ sápá mi lórí ìsìn. Okay. Ó máa jọ okay, sorry. Kí lórúkọ ẹ̀ o? Wọ́n ní Andrews, ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ni mo rúkọ ẹni náà. Okay, Highlander. Okay, Andos. Okay, Andos, okay. So, máa yẹn, ìgbà tó fẹ́ ju oyè ọba yẹn, ó ní tàn kan tó lọ mú wá nípa ẹ̀. Ẹ jẹ́ máa sọ̀rọ̀ lọ, mú 1 minute ẹ máa sọ̀rọ̀ lọ sà. Àyànfẹ́ wà bẹ́ẹ̀. Ó ní tàn kan tó lọ mú wá nípa ẹ̀ tí àwọn èèyàn fi tako lẹ̀. But àwọn èèyàn sọ pé òun ló tọ́ sí, àwọn èèyàn sọ pé wọ́n fi kíní yẹn wọ́n fi bàjẹ́ ni. So gbogbo nǹkan ní ilẹ̀ Yorùbá yàtọ̀ sí tán bá dáfá fún yàn kan náà pàápàá ìwọ ẹ̀ náà pẹ̀lú nǹkan tó máa wọ̀ pọ̀ mọ́. But tí Alhaji bá ń sọ pé àwọn tán mọ́dílé méjèèjì kò possible nínú ìlú kan kò dẹ̀ ní right ní ìdílé méjì. Ó lè tán mọ́dílé méjì èèyàn máa ń tán mọ́ra wọn nínú ìlú. But kò possible kéèyàn wá lè jẹ́ pé yes o máa ní right nílé kan láti jọba o máa tún ní right nílé kejì náà láti contest fọba. Èmi ò rò pé possible báyẹn ní inú ìlú kan
just like bí ọba Olúwo tó ń claim pé òun ní right nílé Ifẹ̀ òun tún lè jẹ ọba níwò ká tó wá sọ pé nínú ìlú kan èmi ò rò pé àárín yẹn ó possible téèyàn bá dẹ̀ wò dáadáa láti lẹ̀ Alhaji Wasiu òǹṣẹ́ni tó lè súnmọ́ Awùjalẹ̀ tẹ́lẹ̀ tí kò bá ń ṣe ìgbà tí ọba Aláàfin of Ọ̀yọ́ tí wọ́n fi wọ́n jẹ kí ló yé wọn yìí o oyè tán fi wọ́n jẹ lọ́yọ̀ọ́ ẹ̀ ṣá ìgbà yẹn l'Aláàfin ṣẹ̀ṣẹ̀ mú Aláàjì lọ sí ọ̀dọ̀ Awùjalẹ̀ bóyá wọ́n sọ̀tọ̀ yẹn kàn wọ́n pé àwọn náà ní ráìtì nídìílé ọba níbẹ̀ yẹn o picture yẹn wà ń ta fídíò yẹn náà wà nígbà tí wọ́n lọ mú wọn bá Awùjalẹ̀ táìmì yẹn bàbá sì kíkan bàbá ò tiẹ̀ lè sọ̀rọ̀ púpọ̀ kó tó di pé ọ̀ṣaláìsì so ìgbà yẹn lọ́ tún lọ mú Alhaji Wasiu lọ bá Awùjalẹ̀ táìmù yẹn láti ìgbà yẹn Aláàfin of Ọ̀yọ́ ló tó gbogbo àwọn iṣẹ́ yìí kó tó di pé ọ̀rọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ní opportunity láti jẹ olórí ọmọọba tó ń jẹ ní Ìjẹ̀bú yìí àwọn èèyàn dẹ̀ sọ pé tó bá ti di olórí ọmọọba kò lè jẹ ọba so èmi ò mọ bí wọ́n ṣe fẹ́ gbà láti lè fi jẹ èmi ò mọ kíní bóyá tọmọ Jẹ̀bú àbí wọ́n tọmọ lé kíní kan ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni pé àwọn tí wọ́n mọ ìtàn yẹn dáadáa wọ́n ní ẹni tó bá ti di olórí ọmọọba kò ní right ìgbà táwọn ajídẹ kọ́kọ́ gbégbèsè yẹn nǹkan tẹ́mi ń wò ni pé mo pé bàbá fi gaslight ni because èmi rí wọn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n bóyá wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ yẹn jáde láti lè jẹ́ kí ó lè wúlò fún ọ lọ́jọ́ iwájú fún àwọn fámìlì wọn because àwọn èèyàn tó ń sọ ń sìn wọn náà tí ì lẹ́tọ̀ọ́ láti jẹ oyè yẹn so èmi ò tó bá jẹ́ pé ní ti tèmi bí ipò wọn ṣe rí èmi ò mo fi pé Alhaji Wasiu bóyá kàn fẹ́ fi méjì wọ́n kàn fẹ́ fi fa wàhálà ni ẹni tí èmi ń rí èmi ò ó rẹ́dì láti jọba because owó tí bàbá ṣì méjì níta ń sìn tó bá jọba kò sílẹ̀ kankan mọ́ Jẹ̀bú Òde tó fẹ́ ta àbí kọ́ńtrátì làwọn máa fún wọn ọtí Tinubu ṣì wà lórí oyè ń sìn aláyé ṣì máa gba àwọn owó díẹ̀díẹ̀ wọlé tó tún ju pé kéèyàn máa ṣe kíní lọ and this is person tó yẹ pé ẹni tó máa ń ṣiṣẹ́ gan ni wọ́n á gbé jókòó sójú kan mi ò lérò pé lọ́kàn títí mi ò lérò kan serious lórí ọ̀rọ̀ ọba yẹn ọ̀tán kàn lè fẹ́ béèrè fún nǹkan yẹn torí ọjọ́ iwájú torí ó jẹ́ tó wọn náà lè lẹ́nu ọ̀rọ̀ that's my own contribution. Thank you, sir. So you believe pé Alhaji K1FE make statements ni not that he really means it because according to you ẹni tó bá jẹ olórí ọmọọba mi ò mọ yẹn o I'm not from Ìjẹ̀bú so I don't know if that is true. báwo yẹn ṣe ń sọ ni ṣe ń sọ ni àwọn tó ń súnmọ́ àwọn tó ń ti rí àwọn ọmọ bíi ọmọ Ìjẹ̀bú mélòó kan tó ti sọ pé ẹni tó bá ti di olórí ọmọọba kò tún lè jẹ so gbogbo àwọn olórí ọmọọba tó ń fi wọ́n jẹ yẹn gan tí kò bá ń ṣe pé bóyá Tinubu wà lórí oyè ni mo fi pé wàhálà máa wà lórí kíní yẹn kan láti fi wọ́n jẹ olórí ọmọọba but opportunity tán ti níyẹn bọ́n ṣe ìgbésẹ̀ tán ti gbé yẹn àní nǹkan táwọn èèyàn ń complain lórí ni pé kíní ti ń lọ lábẹ́lẹ̀ tẹ́lẹ̀ Alhaji ò ṣe kankan why now tó ti fẹ́ dé àárín kan tán ti ń wò pé ó ti àkọ́wọ́n tó wá ṣẹ̀ṣẹ̀ wá kọ́ lẹ́tà páwọn náà níra bọ́ lọ́kàn ti tèmi èmi fi pé àwọn náà fẹ́ fi jẹ́ kí ìdílé wọn tún ní lọ́jọ́ iwájú kán lè tún recognize family wọn because tẹ́lẹ̀ látilẹ̀ nígbà tí Aláàfin mú wọn lọ bá Awùjalẹ̀ wọ́n sọ ìtàn gidi nígbà yẹn bàbá yẹn sọ débi pé yes ọmọ yìí náà ó nílé ìdílé kínní làwọn tó àti gba yẹn lèmi ti rí Alhaji tán ti ń get more closer sí ilé dáadáa. ṣé mo pé ìgbà míì ẹlòmíì ò lè máa bẹ̀rẹ̀ race yẹn like you said pé kí ló dé tàlàjì ò ṣe nígbà tí gbogbo àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀
initially but èmi Àjọkẹ́ mo fi sọ fọwọ́ sọ̀yà sí yín pé Alhaji ti fẹ́ jẹ ọba yẹn nígbà tí mo ti jáde immediately tí bàbá yẹn ti kú ni wọ́n ti show interest sincerely ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó close mọ́ wọn. Ọ̀dọ̀ láti ilẹ̀ ẹni tó bá wo rẹ́kọ̀dì Alhaji dáadáa láti bí early 80s tí wọ́n ti máa ń pera wọn ní Fuji Messiah towards 90s yẹn ẹ lọ wo àwọn last record wọn ó ń kọ Prince síbẹ̀. Ẹ ṣe jàre tó pọ́nmọ bá ní wọ́n ẹ̀yin náà agree. Àwọn yóò take note. Abímbọ́lá ọ̀rọ̀ tó fẹ́ jọba Fuji rárá ẹ tó bá wo àwọn rẹ́kọ̀dì tó Alhaji ṣe níbi request Abímbọ́lá 90s tó tó di pé kìíní yẹn Prince kìíní kan even yìí tó fi káwó lọ́wọ́ ẹ lọ wo kìíní tó kọ sí ibẹ̀ àti ìgbà yẹn náà ti ń kọ kìíní kan Prince sí ibi kìíní wọn ó kọ sí ojú èmi ọmọ Ìjẹ̀bú Òde. Abímbọ́lá request I will bring you up. Okay. Ìdílé ọba wọn lè wá láti ìdílé yẹn ṣùgbọ́n nǹkan tí mo tún máa ń wò ni pé ṣé táwọn fámìlì tó máa múyàn jáde fámìlì wọn gbọ́dọ̀ choose wọn ọmọ àkọ́kọ́ dífá láàrin fámìlì torí kò ń ṣàwọn nìkan náà máa jáde nídìílé wọn o kó tó di pé yes àárín ilé wọn gbọgbọn máa ti kọ́kọ́ fà láàrin wọn ní tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ nìyẹn wọn á ti kọ́kọ́ fà láàrin fámìlì house wọn pé èèyàn kan á drop fún èèyàn kan wọn á ṣẹ̀ṣẹ̀ wá ní Alhaji ní ẹni táwọn fà sílẹ̀ ní fámìlì yìí o ṣe mọ̀ pẹ̀lú bí wọ́n ṣe fi kí wọ́n ti ń pe ọbẹ̀ Elégùṣì jẹ gbogbo fámìlì náà Elégùṣì kan. Onírù yà wọ́n ṣe lọ fi. torí bí Onírù náà ṣe ẹṣẹ rántí ìgbà táwọn èèyàn ń sọ kọ́kọ́ fún mi mo ìsọ ọkọ̀ níjẹta Onírù came later wọ́n ti parí selection last minute 2 days before the end of Guinea Onírù did not show interest in the first place. That's Oba Lawal. He did not show interest in the first place. 2 days before that time, well, I am interested too. Because Oje Omoye, O tosi delay mo, you understand? And that is why I'm saying, bó ṣe tosi delay àwọn Alhaji náà. Tí ó bá kàn wípé táwọn ẹbí náà bá jókòó, tó bá decide well, you have asked for it, let's bring you in. No one has right to tell him because ìwà ẹ̀ ó lè má níwà tó dáa o. I am not saying pé kéèyàn má níwà à ń kọ́ ọgbọ́n níbí báyìí ni. She understand? Like Mr. Johnson said something wípé ká máa wo ọjọ́ ọ̀la wa ní àwọn ìwà tá a máa ń wù. So I am not going to say pé ṣé ìwà ẹ̀yẹn nìkan ni. Wọ́n rí ìyá wọn níjọ́ tí wọ́n fi wọ́n jẹ olórí ọmọ báyìí. Màmá yẹn sọ ìtàn. Ó jẹ́ kán mọ̀ wípé ìdílé ọba Alhaji Wasiu ti wá ní Ìjẹ̀bú Òde ó dẹ̀ sọ pé ọmọ ọba ní òun gan ìyá yẹn mo wo interview yẹn ọmọ ọba ní òun gan láti kíníkan Èkìtì Ìjẹ̀bú Èkìtì ní àbíbẹ kìnìún Alhaji máa ń kìnìún so ó jẹ́ kó mọ̀ pé yes ọmọ ọba ní màmá àwọn Masud Alhaji náà máa ń sọ pé ọmọ ọba ní màmá àwọn gan ilé ọba làwọn ti wá so pé ọ̀hún ṣe fámìlì yẹn ò sínú ọ̀rọ̀ ṣùgbọ́n pé wọ́n ní pé kò ń ṣe tán fámìlì wọn ló kù táwọn bá láwọn tán mọ́ fámìlì èyí tó tún kàn tí ó tó máa fi jọba ń sìn then ọmọbìnrin ló máa jẹ́. òkè ṣọ́ọ̀bù obìnrin ò dẹ̀ kì í jẹ́ ní Ìjẹ̀bú. Ọmọ tó bá rọ́kùnrin rárá tó bá bàbá Síjú Adé tó ọmọbìnrin náà pè wọn ọsítì náà opportunity yẹn bàbá yẹn lò títí tó fi kú. So àwọn nǹkan kan máa ń wà bẹ́ẹ̀ téèyàn bá nípò àti pé tí bàbá Síjú Adé yẹn bàbá Awólọ́wọ̀ ló fà wọn sílẹ̀ lẹ́ngbà yẹn òṣèlú náà wọ kínní. So gbogbo táìmù yẹn tí politics bá ti wọ nǹkan kò sí nǹkan tí yóò lè ṣẹlẹ̀ nǹkan tí òṣèlú ń fà ń sìn nìyẹn. For Alhaji láti bold láti ní pé this time òun fẹ́ apply o àwọn fẹ́ gbégbèsè yìí o mo fi pé ó lọ́wọ́ òṣèlú kan nù ni. So gbogbo ẹ̀ àwa tí a wà níta ń sìn tá à ń wò àwọn tó bá jọ jókòó láàrin ara wọn tó jẹ́ family wọ́n máa jẹ́ wọ́n lè kò sẹ́ni tí ò ní ìwà títí ẹ̀
oníkálukú pẹ̀lú wa ṣùgbọ́n téèyàn bá dé orí oyè even Fatayi Ọjọ́ra nígbà tó fi kọ́kọ́ jẹ kò ń ṣe oníwà burúkú ṣùgbọ́n ó jẹ́ jayéjayé ó jẹ́ onífàájì èèyàn ó máa ń ṣe fàájì gan òun ò tiẹ̀ mọ̀ àwọn èèyàn kọ́ṣọ́ wọn náà ni wọ́n tán fi dàgbà tán fi wà báyẹn so tọ́yàn bá joyè wọ́n máa fún èèyàn ní principle nǹkan tó máa fi jẹ tó bá yẹ pé right wọn ni ọ̀hún ní wo ìwà kan pé kí ni tí wọ́n ti God bless you mo tiẹ̀ láìpẹ́ yẹn sọ tí wọ́n ti fẹ́ wọn. ẹ ṣe sir. All right. Next person. Uncle Shegun, the best sọ̀rọ̀ before pé àti mi ti dé mi fẹ́ ká àǹtí Àṣàbí sọ̀rọ̀ but Uncle Shegun fẹ́ sọ̀rọ̀ àyànfẹ́ Uncle Shegun àyànfẹ́. Ẹ yẹ ká àǹtí Àṣàbí sọ̀rọ̀ náà. Okay, àǹtí Àṣàbí. Àǹtí Àṣàbí yóò dà pé mi mú lọ mute wọn. Àǹtí Àṣàbí ẹ sọ̀rọ̀ sókè. Àǹtí Àṣàbí ó dà pé àwọn náà ti kẹ́lòmí sọ̀rọ̀ any other person. Ẹ káalẹ́ sà o. Mr. The White, how are you, sir? Darislat. Oh, how are you, sir? I'm very fine. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Wọ́n lo mute náà. Mo mute yín. Ẹ má bínú. Ó yẹ sáré sọ̀rọ̀. Ó yá Mr. The White ẹni sì wẹ̀ ẹ ká Àṣàbí sọ̀rọ̀ àwọn tí wà ń bí. Ó yá àǹtí Àṣàbí. Ẹ káalẹ́ mà. It is well. Happy first Sunday of December 2025. No, Papa Kira. Ká tó máa dá sọ̀rọ̀ ní onílé. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé Sherry ìwà ṣe pàtàkì nínú gbogbo nǹkan tá a bá ń ṣe ní ilé ayé. Right? Ẹlòmíì ò ní tọ́ sí nǹkan ò ní tọ́ sí ẹlòmíì. But nítorí pé ó ní ìwà tó dáa, àwọn èèyàn support ẹ̀. Òun ló ṣe àpótí ọba throne ọba kò kì í ṣe throne àwọn gọ́vnà àbí kò ń ṣe throne àwọn gọ́vnà àbáwọn chairman ọ̀dọ̀ wọ́n lè ti sọ gbogbo kìíní yìí di political kìíní because wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́ ọba ló ń control gọ́vnà nígbà táwa dàgbà. Tó fi wá di nǹkan tó jẹ́ pé chairman local government ló wá ń control ọba nísìn but àwọn ọba kan wà tí gọ́vnà gun ò lè control throne yẹn ìyẹn ìtìjẹ́bòde jẹ́ náà ó jẹ́ kan nù wọn tí gọ́vnà ò lè control throne yẹn throne ọba ìjẹ́bòde is not just ọba àti tìfẹ̀ àti ti tàbẹ́kúta àti ti Ọ̀yọ́ they are not just ọba. Just like ọba Benin. So a gbọ́dọ̀ ro dáadáa. Èmi dádì ẹ̀ náà wọ́n mọ̀ wípé wọ́n sọ fún àwọn wípé tó bá fẹ́ jẹ olórí ọmọọba òun lè jọba mọ́. Wọ́n mọ̀ wípé wọ́n sọ fún àwọn. Ok, wọ́n ti sọ fún àlàjì tẹ́lẹ̀ pé tó bá máa jẹ oyè yẹn. Ẹ wo ẹni tó jẹ olórí ọmọọba yìí. Is an highly intellectual, respected, and disciplined man. Well educated, right? Àwọn tó dẹ̀ jẹ́ wọ́n jẹ́ wọ́n wà níbẹ̀. Tí wọ́n wà ní the same category pẹ̀lú late Ṣùbọ́mi. But nítorí influence, political influence. Dájú ẹ̀ wọ́n jẹ́. Dábàá rántí pé wọ́n sọ ńgbà yẹn wípé olórí ọmọọba is an honorary title. Kò ń ṣe wípé nǹkan wọ́n dẹ̀ sọ pé Àwùjalẹ̀ yìí tó kù yìí ló bẹ̀rẹ̀ ó dẹ̀ fi compensate bàbá Ṣùbọ́mi ni. Torí pé àwọn méjèèjì lọ́jọ́ ń du ọba nígbà yẹn. Ó fi compensate wọn ni. But ó rí dádì ẹ̀ láti gbọ́ wípé olórí ọmọọba ó ń wọ ìgbàlẹ̀. Wọ́n wọ ìpèbí. Orí dádì ẹ̀ láti gbọ́ wípé yẹn. Then níbi tó dé yìí, ìjọ tí dádì ẹ̀ ti wà láìké mi o, tí bá máa kíra mi ní orígun mẹ́rin Ìkòròdú tí mo ti jẹ́ ọmọọba. Tí bá máa kíra mi lọ sí Ṣàgámù tí mo ti jẹ́ ọmọọba tí mo jẹ́ ọmọ Àjàkáyé ní Ṣàgámù. Mi ò nídìí láti gbé princess síwájú orúkọ mi.
àwọn tó mọ̀ mí lọ́mọ ọba lórí mẹ́rin Ìkòròdú wọ́n mọ̀ ní gbogbo ibi tó ti ń jọba ń Kòròdú name it Ranadu ni name it Adegorúṣẹ̀ ni Ládégà ni just name it. So but níjọ́ tí dádì ẹ ti ń kíra wọn ojúṣàgbọ̀nlá wọ́n máa ń kíra wọn. And that is where his daddy come. Why now? Tí wọ́n wá fẹ́ di fẹ́ tún gboyà bí báwo làwọn yẹn tán ló kàn sí. Ìdílé ọba lè pọ̀ láìkí Ìkòròdú ìdílé ọba bá pọ̀ ó pé gbà right? But tó bá dé certain time tí wọ́n fẹ́ jọba just like Ọ̀yọ́ wọ́n fa ìdílé méjì lẹ̀ ìdílé kan lè jọba irú tó nírú tó ń sọ gbà yẹn ìgbà tí bàbá yẹn kú fọ́sàn ni wọ́n dìde ó lóun fẹ́ jọba ní Onírù but wọ́n wò wípé kò tí ì kan ìdílé wọn nígbà yẹn pé ìdílé yín ló ṣẹ̀ṣẹ̀ kú ń bẹ̀ but at the same time náà ayé la wà tí bàbá Saheed kú wọ́n dẹ̀ fi Saheed jẹ Elégùṣì àbí ayélujára gbogbo ẹ ti di political something ní Nàìjíríà sí bó kó ṣe bí tìjẹbọdè so tí bọ̀dá wa máa jáde sí kan sọ wípé àwọn tún bá ìdílé yẹn tán nítorí kò kan ìdílé Ojúṣàgbọ̀nlẹ̀ ọ̀tẹ̀ yìí kò kàn wọ́n àwọn kọ́ ọba Ìjẹ̀bú-Òde ò kan ìdílé Ojúṣàgbọ̀nlá ń sìn ká ló kan Ojúṣàgbọ̀nlá ni automatically àwọn ọmọ máa jẹ wọ́n wá jẹ olórí ọmọ ọba wọn tún wá jọba ẹ jẹ́ ká rántí ìjọ kan ká máa dijú tà nílé lámọ́ wọ́n kó nǹkan tí wà lọ́wọ́ gbogbo owó ta láà ní nílé ayé yìí a máa la owó yẹn ni àní lè fi di owó yẹn mú inú ilé ibi tá à ń lọ yẹn àní lè yí ẹ̀gbẹ́ wọn ní ilé tí wọ́n kọ́ fún èèyàn lẹ́yìn èèyàn wọ́n máa ń gbé èèyàn sí ilé téèyàn ò kì í sí ń bẹ̀ nígbà tó bá ń kọ́ fún èèyàn Ọlọ́run wá lóhun ọba ẹ̀san òun á gbẹ̀san láti ran kìíní dé ran keje Ọlọ́run má jẹ́ káwọn ọmọ jìyà àwọn ọmọ wa jìyà nǹkan tí ẹ̀ṣẹ̀ táwa ti dá ó máa come to pass kò sí ọgbọ́n ó lè má jẹ́ grandchildren ó lè má jẹ́ great grandchildren ó lè jẹ́ great grandchildren wọ́n wá máa sọ wípé àwọn ọ̀run ẹ̀ kan ti ṣe ẹ̀ṣẹ̀ tó ń jìyà ẹ̀ rí wọ́n bá wá ń lọ káàkiri ìyẹn la gbọ́dọ̀ rò ní gbogbo nǹkan tá a bá ń ṣe. Wọ́n mọ̀ wípé ìdílé tí ọba kàn kò kan àwọn. Ó lè jẹ́ pé ìyá bàbá wọn àbí bàbá ìyá wọn kan ló ti gbénú ilé yẹn rí àbí ló ti bá wọn tán bẹ̀. Bọ́ gbogbo ọjọ́ tẹ ti ń praise ara yín àtọmọ Ìjẹ̀bú-Òde praise ara yín lọ sí ìdílé yẹn rí. Praise ara yín lọ sí ìdílé yẹn wá ìpè wá jẹ́ sí yìí lẹ wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa pìtàn pé ẹ pọn mọ́ ìdílé yẹn. Nísìnyí just because ẹ rí wípé ẹni influence lókè àwọn ibì kankan wà tó jẹ́ pé tí president Nàìjíríà gan bá sọ pé dandan òun ní fẹ́ gbé sí Ìjẹ̀bú-Òde wọ́n bá wọlé tó bá jáde nǹkan ní àṣẹlẹ̀ nítorí that throne kò ń ṣe just any throne wọn bá just like bí Ifẹ̀ ò ṣe ń ṣe just any throne tí Ọ̀yọ́ ò ń ṣe just any throne Abẹ́òkúta ò ń ṣe just any throne tí Benin ò ń ṣe just any throne àti Ìbàdàn àwọn Ìbàdàn ti ẹ̀dá bọ̀dá mi mo máa láìkí báwọn Ìbàdàn ṣe ń ṣe tiwọn o because ẹni tó bá máa kàn ó ti mọ̀ ọba tó wà bẹ́ẹ̀ tó sún everybody ti mọ ẹni tó bá kàn kí ọba tó wà bẹ́ẹ̀ ṣẹ́ni tí Ìbàdàn special ni tàwọn yẹn. àfikún ní nìkan ni just any throne àti àjọpọ̀. Gbọ́ àwọn òbí tí mo ní ìjẹ́bú dárúkọ Èkó wọn mi ìdárúkọ Èkó mọ́. So ẹni sùúrù tẹ bá tẹ fẹ́ máa insult ni ẹ má insult ìlú òsì ẹ má insult ọmọ ọba ni mí èmi ọmọ ẹṣin lókun ẹ má wọrẹ ó yẹ máa sọ̀rọ̀ lọ. So Ìjẹ̀bú-Òde ò ń ṣe orí òun yẹn ò ń ṣe orí state yẹn ò ń ṣe nǹkan tẹ́nìkan lè sọ pé mo ní influence it's not possible. Wo àwọn tó wá láti Ìjẹ̀bú-Òde ni you have highly respected intellectual personalities tí wọ́n kó Ìjẹ̀bú-Òde highly respected professionals tí wọ́n wá láti di. Ajibola, talk about sọ̀rọ̀ tán, I'll bring you up.
tí wọ́n wá láti ìdílé ọba láti Ìjẹ̀bú-Òde. Kò bọ́ síbi ẹwọ máàlù tó jẹ́ pé ní gbogbo máàsì l'Amẹ́ríkà ń bí báyìí. Òun ló ní bísínẹ́sì tó pọ̀ jù bẹ́ẹ̀ tó pọ̀ jù. Òun ló ra gbogbo airport yín tẹ ní UK yín. Ọmọ Ìjẹ̀bú ni. Mi ò sọ pé ọmọ Ìjẹ̀bú-Òde l'Ògúnlésì, mo kàn sọ pé ọmọ Ìjẹ̀bú ni. Ok, kíyẹn wá sọ wípé nítorí pé òun ti náwó, òun ti kàwé. Kí ìdílé kó má jẹ́ ìdílé ẹ̀ ló fẹ́ jọba kó wá jáde wípé òun gbọ́dọ̀ du ọba. Àwọn irú èèyàn bẹ́ẹ̀ yóò tiẹ̀ ní ṣe torí wọn tiẹ̀ kákún nǹkan tí àwọn tiẹ̀ fẹ́ involve ara wọn. Wọ́n máa ń force wọn gẹ̀ẹ́ni. Bí ìbọn ṣe force Tíkúrà nítorí ọgbà tí wọ́n dá fákán ṣe kìíní. Kò ń ṣe pé bàbá kan sọ pé èmi ni mo gbọ́dọ̀ jẹ. So ẹ jẹ́ ká máa dẹ́ni wá tún mátà mo tún padà gbogbo àwọn tó sọ̀rọ̀ pé antecedent ó mátà gan-an o. Ó fẹ́ lọ ní o lè fọmọ́ ń bẹ̀ yan Ọlọ́run ò ní jẹ́ kó ń ṣojú ayé mi ló ṣe máa lọ fẹ́ wọn nídìí. Ká máa ṣe dáadáa. Ọlọ́run ò ní jẹ́ kó possible. Antecedent family yẹn ló ń jẹ bẹ́ẹ̀. Ìyẹn ló important. So ẹ sọ fún dáàdì yín atọ́kùn wípé kán jọ kán dúró de tọ́ọ̀nù wọn. Èyí tó jẹ yẹn wọ́n ti wọ̀ pè bí wọ́n ti ṣe gbogbo ọ̀pọ̀pọ̀ àwọn náà ti láwọn ti wọ̀ pè bí wọ́n ti ṣe. Wọ́n wá máa gbàdúrà káwọn ṣì wà láyé nígbà tó bá máa kan ojúṣàgbọ́lá. Tó bá wá kan ojúṣàgbọ́lá táwọn ojúṣàgbọ́lá family bá wá ní dandan àwọn làwọn máa mú sílẹ̀ dẹ́n nítorí nǹkan tó ń fa yìí ó máa di nǹkan tó máa dógun lẹ̀. Ìjẹ̀bú-Òde ò dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn nítorí wọ́n ti ń jọba Ìjẹ̀bú-Òde. Kò rí bẹ́ẹ̀ yẹn. Àwọn kókò sì tẹ bá pè wọ́n ìdílé àwọn ìjọba balógun làwọn ń jẹ pẹ̀lú bó ṣe náwọn tán kàwé ń bẹ̀. Ní rí wọn. Kọ́ lọ́jà. Kọ́ dúró de tọ́ọ̀nù wọn. Lágbára Ọlọ́run wọn ò ní kún sí. Àmín. Wọ́n yà kán pé 100 years tó bá ti kan ojúṣàgbọ́lá kọ́ bọ́ síta kan wá jẹ. Ẹ ṣé àti àṣà ẹ ṣé gan-an ẹ ṣé àwọn náà gbọ́. K1 the ultimate irú àti àṣà tó sọ̀rọ̀ sí ṣe pé wọ́n sọ constructively and like everybody that has been speaking since early that they feel that ẹ̀yin náà mọ̀ pé kò tí tó àsìkò tìyín but aláàjì ti jẹ́ ká yà wá ní alẹ́ pé àwọn tó mọ́ ìkejì yẹn gangan yẹn fẹsẹ̀ gun wà nípa àwọn tó bá àwọn yẹn náà tán yẹn làwa mú wá lálẹ́ so not only this one wọn làwọn tó tán mọ́ the other one yẹn náà so anyway ẹ ṣé gan ni àti àṣàbí ẹ kà sáyé gbọ́ for Mr. Adirawa tàbí Mr. Direct tó dàgbé mi mú lọ mute ilé ẹ̀kọ́ jẹ́ kí n hàn mute mi ò ṣe mi ò Mr. Direct àbí Direct ó yẹ sọ̀rọ̀ o ṣé mi tí unmute wọn unmute Mr. Direct ẹ kálẹ́ sà o ṣe wà ok ṣé mo tún mute wọn ni ẹ kálẹ́ yes sir. No, that is laughing. Mo dúpẹ́ pé tọ́ọ̀nù jẹ́ tètè kan mú. Thought I was just the last person. Ṣẹ́rí nǹkan tí mo kàn fẹ́ sọ, mo láìka mọ́ mi wà tó ń ẹsẹ̀ sọ̀rọ̀ tán sí. Ọlọ́mọ yẹ kí wọ́n sọ̀rọ̀ tán. Ọgbọ́n wọn kò ní jọba. Ọ̀rọ̀ ọba nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn ìlú ńláńlá tí wọ́n kà yẹn. Ìlú tó ní ìtàn ni. Tí kò sí pé ìlú tí wọ́n fi fíìmù jọba. Ẹni tó wá dẹ̀ fẹ́ jọba nírú àwọn ìlú wọ̀nyí tó fẹ́ kí ìlú yẹn wà bí ìlú yẹn sì wà kò ní walk away ara ẹ̀ into the lineage. Bá a tẹ̀ sọ pé kò wà different gẹ́gẹ́ bíi ti Ìbàdàn. Abímbọ́lá, you are not requesting request ẹ má bínú sáà ẹ má sọ̀rọ̀ lọ. Ṣé à ń pé contemporary leadership òun ni wọ́n fẹ́ establish Ìbàdàn. Historical leadership ló establish Ìjẹ̀bú-Òde, Ọ̀yọ́, Ifẹ̀, Ẹ̀gbá. Ìjẹ̀bú land là ń sọ yìí. Wọ́n kàn àdédé kólu yẹn jọ kankan sọ pé alágbára kankan bẹ̀rẹ̀ náà wọ́n tó láti ilẹ̀ ni. Ló fi jẹ́ pé at this generation ó wà a little bit complex láti trace deep down. So tó bá sọ pé ó wà complex kò sí pé kò ní ìtumọ̀ kò sí pé kò sí tú kò sí pé kò ní line. So ẹni tí wọ́n bá dẹ̀ ti ń bọ̀ láti ilẹ̀ tọ́nà kò ní lẹ́tọ̀ọ́ sí nǹkan ó ní bọ́n sì máa ń tọ́jú àwọn orí adé. Ẹ̀rí àwọn orí adé gangan àwọn gan ò tiẹ̀ ní pariwo.
ayé ìgbà tí wọ́n ń jagun gba ìlú tí wọ́n ń jagun gba ìlú adé tí wọ́n ayé yẹn ti kọjá ayé DNA ni tradition wà ń sìn. Mo dẹ̀ rò pé pàtàkì tí Ìjẹ̀bú jẹ́ nílẹ̀ Yorùbá anyhow person ò lè jọba o. Anybody lọ kọ́lẹ̀ Yorùbá àmọ́ African president kò mọ̀ Trump. Tó bá tú ọba ẹ̀ jẹ tó bá yẹ kó jẹ ló máa jẹ. Ẹ jọ̀ọ́ Mrs. Abibola ẹ bá wa mute kan fi sọ̀rọ̀ tó ẹ jọ̀ọ́. Ẹ mute o. Okay. Tí ọba yẹn bá tó láti jẹ ló máa rí jẹ. Àfi tó ẹ pé ìjẹrù kó tẹ̀lé wọ́ọ̀kù níjẹ̀bú káwọn afọbajẹ gbàbọ̀dì. Kò possible gan. Àwọn kan láwọn ò believe pàlàjì sọ wípé kí n play ibi tó ti sọ fáwọn. Wọ́n sọ ó yẹ ẹ má sọ̀rọ̀ lọ. Ṣé inú ò tí ì gbọ́ tó ti sọ? Ṣé pé public figure ní Alhaji? Wọ́n ti sọ wọ́n ti dá. So mo rò pé tó má tẹ̀fẹ́ trend kò ń ṣe irú kaba náà máa fẹ́ fi trend wọ́n ti trend already. For him láti lè sọ alẹ́ yìí wọ́n ti dá wa lóhùn pé ọmọ Ìjẹ̀bú ọmọ ìdílé yẹn làwọn so bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ẹ pé nǹkan náà kọ́ la lè mọ in the surface like this tí wọ́n bá ní links to the two sides tó pé it's very close to contest for it you can give his own there could be reasons sometimes. Ẹ pé tún máa kọ́lẹ̀ a lè máa kọ́lẹ̀ tọ́lọ́run ọba torúngbà míì náà Ọlọ́run bá máa ń pìpẹ́ àwọn èèyàn fún ààyè kan àwọn èèyàn kan ní mọ̀ tó mọ onítọ̀hún ọ̀ǹtí tó bá máa dé àyè yẹn Ọlọ́run á kàn gbé á dẹ̀ la ọ̀nà yẹn fún he will not be the same person táwa ń sọ̀rọ̀ sí tó bá di time yẹn ká tó fi yẹn lẹ̀ síbẹ̀ yẹn tó bá yẹ pé lóòótọ́ náà máa pé nígun bí ìyá wa ṣe sọ ń sìn tó yẹ pé igun tá a mọ̀ tí wọ́n mọ̀ wọ́n sí yẹn ni o kò tí ì kán tọ̀ nígun yẹn ẹni tí wọ́n dẹ̀ wá yí kan tọ̀ nìyẹn náà gbogbo ayé náà máa wò báyìí náà ìyẹn ni ò fi lè possible gbẹ̀tọ́ pé tí igun kan táwọn èèyàn mọ̀ popularly yẹn tó yẹ pé kò bá wọ̀ tó yẹ pé igun mi bá tún wà bóyá yẹn gan ni àwọn náà rí láàyè lórí pé tí mi lè jẹ́ kí my chance I mean this is my life I have only one life the chance never come to me why don't I take the advantage kí ló kù tó mo tún fẹ́ ní in life you might be relying on that and it is fine but mi rò pé nǹkan tó lè tẹ́ pé by fame or by any other background other than the traditional background lálẹ́ fi jọba Ìjẹ̀bú land. Ẹ ṣeun. Ẹ ṣé gan, God bless you. Ẹ ṣé. Àfọ́gàrà ń tọ̀, búdà pàwọn ní next. Èmi ni mo máa sọ̀rọ̀ kí ló dé. Ẹ má bínú mi mọ̀ pé ilé ara ilé lẹ́yìn ni ẹ ti bínú ni. Èmi kọ́kọ́ máa kọrin kan ní pé ilé ayé yìí fúngbà díẹ̀ ni ọmọ aráyé ẹ ṣeun o ẹ ṣe rere ilé ayé yìí fúngbà díẹ̀ ni ọmọ aráyé ẹ ṣe rere o kí là ń wá kí eré kí là ń sá bàbá ọ̀rẹ́ mi ní sọ̀rọ̀ púpọ̀ jù fún bàbá ọ̀rẹ́ mi ṣùgbọ́n kí bàbá ọ̀rẹ́ mi tẹ̀ jẹ́jẹ́ kí bàbá ọ̀rẹ́ mi tẹ̀ jẹ́jẹ́ gbogbo kìràkìtà ilé ayé a máa dálẹ̀ lọ́jọ́ kan ni because he's a Muslim she should know better pé à ń sáré kìtàkìtà mo fẹ́ dogun tó bá di ọjọ́ kan a máa da gbogbo ẹ̀yin kan náà lẹ́ ń rúlu APC ẹ̀yin kan náà ní ẹ di plane mu ẹ̀yin kan náà lẹ jẹ́ lórí ọmọba ẹ̀yin kan náà lẹ sọ pé you don't know who I am ọmọ sáàkì ẹni kí ló dé ẹtú wa náà fẹ́ jọba náà ń sì torí mi gbọ́rọ̀ ṣé tó bá jọba ṣọ́ọ̀ṣì máa máa kọrin because kò yé mi because ọ̀pọ̀ ń ṣe téèyàn fi because tábà yọ Bìní